alaafia ni ẹ ṣe o nítorí ẹ̀mí wa àwọn olùkọ́ tó wà láhàámọ́ àwọn ajínigbé ló pariwo rawọ ẹ̀bẹ̀ síjọba. Ààrẹ Tinubu fi kókó mọ́kànlá níbi tí ó bá ṣẹ́dé sọwọ́ sáwọn ọmọ Nàìjíríà lórí ètò ààbò àti ọrọ̀ ajé láti sàmì àyájọ́ ọdún kẹta rẹ̀ lọ́fíìsì. Sowore ṣèlérí ẹgbẹrun lọnà ẹdẹgbẹta naira 500,000 naira owó oṣù oṣiṣẹ tó kéré jù, fífòpin sí gbígba àwọn òṣìṣẹ́ fún ìgbà díẹ̀ àti kíkọ́ ilégbèé ìjọba mílíọ̀nù kan fáwọn aráàlú tó bá fi lè jẹ́ dídìbò yàn gẹ́gẹ́ bí ààrẹ. Ileesẹ Ọlọpa náwó gan àwọn ajínigbé 5 fẹ̀sùn jíjí àwọn ọmọ iléèwé gbé l'Ondo. Ìkúnlẹ̀ abiyamọ o, èèyàn 4 dágbére fáyé nígbà tí àwọn 10 sì farapa nínú ìjàmbá ọkọ̀ tó wáyé lópòpónà Iléṣà sí Àkúrẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé rèé o lórí ìdí abájọ tí Iran tún fi ṣèkọlù sí ibùdó àwọn ọmọ ológun l'Amẹ́ríkà. Mínísítà fọ́rọ̀ ààbò ilẹwa gbé ìjọba Ààrẹ Tinubu lórí òṣùwọn ìdá 70 nínú 100 70% lágbọndan ọ̀rọ̀ ètò ààbò. Ìjàmbá iná ṣẹ́yọ ní ilé ẹ̀kọ́ kan ní Kenya. Èèyàn 16 gbẹ́mìí nígbà tí èèyàn 79 79 míì farapa. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ní oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ètò àlàáfíà ni ẹ ṣe o nítorí ẹ̀mí wa. Àwọn olùkọ́ tó wà láhàámọ́ àwọn ajínigbé ló pariwo rawọ ẹ̀bẹ̀ síjọba ìyá. Ní gẹ́rẹ́gẹ́ ọjọ́ 13 táwọn olùkọ́, àwọn akẹ́kọ̀ọ́ ilé-ìwé Yawọta Community Grammar School àti ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tìjọ onítẹ̀bọmi ìlú Ahoro Ẹ̀sìnẹ̀lẹ̀ ti wà láhàámọ́ lákàtà àwọn ajínigbé agbébọn. Àwọn èèyàn náà rawọ́ ẹ̀bẹ̀ síjọba láti ṣètò àlàáfíà fún ìtúsílẹ̀ kíákíá. Nínú fọ́nrán fídíò kan èyí tí ó tún hàn dé lórí ìtàkùn ayélujára, èyí tí ó ṣàfihàn ọ̀gá iléèwé Yawọta Community Grammar School tó wà láhàámọ́ àwọn ajínigbé ọ̀hún pẹ̀lú olùkọ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tìjọ onítẹ̀bọmi ìlú náà, níbi tí wọ́n ti ń fomijé rawọ́ ẹ̀bẹ̀ síjọba láti ṣe ohun tí àwọn ajínigbé agbébọn náà bá ń fẹ́ fún wọn láì bá wọn fa wàhálà. Gẹ́gẹ́ bí ó ti wí nínú fọ́nrán fídíò ọ̀hún, ẹ jọ̀wọ́ ẹ dákun, à ń bẹ̀ yín ní ẹ̀yin ìjọba, eléyìí ti pọ̀jù fún wa nínú òjò nínú oòrùn. Òní ló pé ọjọ́ 13 nínú ọ̀rọ̀ arábìnrin Àlàmú tí í ṣe ọ̀gá iléèwé Yawọta Community Grammar School. Ó jẹ́ kí ó di mímọ̀ pé àti àwọn táwọn jẹ́ olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ ibì kan náà làwọn jọ wà. Ó wá rawọ́ ẹ̀bẹ̀ síjọba láti ṣe ohunkóhun tí àwọn èèyàn náà bá ń fẹ́ fún wọn. Ó ní kí wọn ó má bá wọn jà tàbí bá wọn fa wàhálà nítorí ààbò ẹ̀mí àwọn. Bákan náà, gẹ́gẹ́ bí ẹnìkan nínú àwọn olùkọ́ náà tóun tọmọ lọ́wọ́ ṣe rawọ́ ẹ̀bẹ̀ síjọba sọ pé kí ìjọba ó ṣe ohun tí àwọn ajínigbé agbébọn náà bá ń fẹ́ ni o, kí wọn ó má bá wọn jà. Ẹ̀wẹ̀, nínú fọ́nrán fídíò míì tó ṣàfihàn arábìnrin Àlàmú, ọ̀gá iléèwé náà lórí ìkúnlẹ̀ ó ní ìjọba ò ràn àwọn lọ́wọ́ tí wọ́n bá mú ní líle pẹ̀lú àwọn ajínigbé náà. Ó ní ọwọ́ líle tí ìjọba ń gbìyànjú àti lò ṣekú pa ẹnìkan láàrin àwọn tán díẹ̀ ló kù. Ó ní nígbà tí ìjọba ń gbìyànjú láti fẹ́ gbà wọ́n sílẹ̀ pẹ̀lú ipá ní àwọn agbébọn náà fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣekú pa ẹnìkan nínú àwọn, tí ó túmọ̀ sí pé lílo ọwọ́ agbára ìjọba kò ran àwọn èèyàn náà lọ́wọ́. Ṣé ìṣẹ̀lẹ̀ ìkọlù ìjínigbé ìṣekúpani tó wáyé lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 15 oṣù karùn-ún nílùú Ahoro Ẹ̀sìnẹ̀lẹ̀ níjọba ìbílẹ̀ Oríire ló sọ àwọn èèyàn náà dẹni ìgbèkùn àwọn ajínigbé, nígbà táwọn èèyàn kan kájọ àti ṣẹ̀yẹ ṣàjọyọ̀ nínú ìgbèkùn àwọn ajínigbé agbébọn làwọn èèyàn náà ti ń ka ọjọ́ bóyá ọjọ́ ikú wọn ń dín ni tàbí ọjọ́ ìtúsílẹ̀ wọn kù sí dẹ̀dẹ̀ wọn ò mọ̀. Ńṣe nílẹ̀ ń ṣú bá àwọn èèyàn náà nínú ìbẹ̀rù tí ilẹ̀ sì mọ́ fún wọn nínú ìnira. Pẹ̀lú ipò rúru ọkàn ni wọ́n ti wá pariwo rawọ́ ẹ̀bẹ̀ síjọba láti ṣe ohun gbogbo tó yẹ lójú ọjọ́ fún ìtúsílẹ̀ àwọn kúrò nígbèkùn àwọn ajínigbé agbébọn. Ààrẹ Tinubu fi kókó mọ́kànlá níbi tí ó bá ṣẹ́dé sọwọ́ sáwọn ọmọ Nàìjíríà lórí ètò ààbò àti ọrọ̀ ajé láti sàmì àyájọ́ ọdún kẹta rẹ̀ lọ́fíìsì. Ọjọ́ Ẹtì ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2026 yìí ló pé ọdún 3 tí Bọ́lá Tinubu ti wà nípò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Láyàjọ́ ọdún kẹta náà, Tinubu fi àtẹ̀jáde kan síta láti ọwọ́ olùkéde rẹ̀ Báyọ̀ Nànúgà. Nínú àtẹ̀jáde náà ni ààrẹ ti ní gbogbo àwọn ìgbésẹ̀ bíi yíyọ owó ìrànwọ́ orí epo, fuel subsidy removal, ríró owó náírà lágbára lọ́jà àgbáyé, gbígbé ogun ti àìsí ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tóun dáwọ́
dáwọ́lé tí so èso rere fún orílẹ̀-èdè yìí. Wọ̀nyí ni àwọn ẹ̀ka gbogbo tí Ààrẹ Tinubu kà pé òun ti fọwọ́ bà láyàjọ́ ọdún kẹta rẹ̀ nípò olórí orílẹ̀-èdè Nàìjíríà. Ìlọsíwájú àti ìdàgbàsókè ọrọ̀ ajé hàn gedegbe. Lábala ọrọ̀ ajé àti ìdàgbàsókè, Ààrẹ Tinubu sọ pé ó ti hàn kedere pé ìlọsíwájú ti bá ọrọ̀ ajé Nàìjíríà, ó sì ti lè figagbága pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ ju bó ṣe wà ní 2023 tóun gbàjọba lọ. Ààrẹ ṣàlàyé pé àwọn tó fẹ́ dá iléeṣẹ́ sílẹ̀ ní Nàìjíríà ti ní ìgbàgbọ́ nínú rẹ̀ ju ti tẹ́lẹ̀ lọ. Ọjọ́ ìpín ìdókòwò ń ṣe dáadáa, bẹ́ẹ̀ ni àwọn iléeṣẹ́ ti ń jèrè ju ti tẹ́lẹ̀ lọ ní Tinubu sọ. Àtúnṣe ojú ọ̀nà, àwọn ọ̀nà márosẹ̀ tó dín díẹ̀ lẹ́gbẹ̀rún mẹ́ta 2,700 ní ìṣàkóso Tinubu ti ṣe bó ṣe sọ. Àwọn ọ̀nà bíi Lagos Calabar Coastal Highway, Sokoto Badagry Super Highway, Abuja Kaduna Zaria Kano Road àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn èyí ti dín wàhálà ọkọ̀ kù bó ṣe wí, ó sì ti jẹ́ kí ìrìn àjò rọrùn. Ẹ̀ka epo rọ̀bì àti afẹ́fẹ́ ìdáná, Ààrẹ Tinubu sọ pé àtúntò tó bá ẹ̀ka yìí ti mú ọ̀pọ̀lọpọ̀ bílíọ̀nù dọ́là wáyé fún Nàìjíríà pẹ̀lú àwọn iléeṣẹ́ elépo ilẹ̀ òkèrè tí wọ́n ti kọ̀yìn sí Nàìjíríà tẹ́lẹ̀ ṣùgbọ́n tí wọ́n ti padà wá nígbà tí ìṣàkóso òun ti gbé ìgbésẹ̀. Ààrẹ sọ pé ètò oní bílíọ̀nù $5 billion NLNG train ti ń parí lọ tí yóò sì jẹ́ kí epo rọ̀bì pọ̀ sí tí Nàìjíríà yóò rí lò ta púpọ̀ sókè òkun bó ṣe sọ. Iná mọ̀nàmọ́ná, gbèsè ní ẹ̀ka iná mọ̀nàmọ́ná wá ń jẹ tẹ́lẹ̀, wọn kò sì mọ ibi tí wọn ò dojúkọ. Lónìí a ti ń tako àwọn ìṣòro yẹn. A mọ̀ pé kò sí orílẹ̀-èdè tó lè gòkè àgbà nínú òkùnkùn, la ṣe ń kówó lé ìlànà iná ọba tí yóò ran àwọn iléeṣẹ́ àti okòwò lọ́wọ́. Bẹ́ẹ̀ ni Ààrẹ Tinubu wí. Ríró àwọn ọmọ Nàìjíríà lágbára lẹ́ka ọ̀gbìn, ètò ẹ̀kọ́ àti ilé gbígbé. Ààrẹ Tinubu sọ pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn àgbẹ̀ ní ìṣàkóso òun ti ró lágbára pẹ̀lú nǹkan ọ̀gbìn, ajílẹ̀, ẹ̀rọ ìgbàlódé àti bí wọn yóò ṣe kó irè oko wọn dé ọjà fún títà. Ètò ẹ̀kọ́, ìlànà ẹ̀yáwó tí wọ́n gbé kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga Nigerian Education Loan Fund ní Ààrẹ sọ pé ó ti fún akẹ́kọ̀ọ́ tó lé ní 1.5 million ní àǹfààní láti lè kàwé nílé ẹ̀kọ́ gíga. Ó ní owó tó lé ní 282 billion naira ní ìjọba òun ti lò láti rí i pé kò sí akẹ́kọ̀ọ́ tó ní ìṣòro láti wà nílé ẹ̀kọ́ gíga nítorí àìsí owó. Ilé gbígbé, ètò ìrètí ọ̀tun nípa ilé gbígbé Renewed Hope Housing Program pẹ̀lú ti ìjọba àpapọ̀ Federal Housing Authority FHA ń pèsè ilé tó lé ní ẹgbẹ̀rún 10,000 housing units káàkiri ìpínlẹ̀ 14 àti ìlú Àbújá ní Ààrẹ Tinubu wí. Ìlera, ẹgbẹgbẹ̀rún àwọn ilé ìwòsàn ìjọba alábọ́dé káàkiri ni wọ́n ti ró lágbára bí Tinubu ṣe ṣàlàyé. Bẹ́ẹ̀ sì ni ètò ìlera mádàmídófò náà tún wà fáwọn ọmọ Nàìjíríà tó ń ṣe aláìní. Owó oúnjẹ àti owó ọkọ̀, owó oúnjẹ tó lọ sílẹ̀ láti 2023 sí 2024 yóò máa lọ bẹ́ẹ̀ bí Ààrẹ ṣe wí. Bẹ́ẹ̀ lù ní iṣẹ́ ń lọ láti dín owó ọkọ̀ kù bí àwọn ọlọ́kọ̀ ṣe ń yí ọkọ̀ tó ń lo epo padà sí ti afẹ́fẹ́ CNG. Ètò ààbò àti ìṣọ̀kan orílẹ̀-èdè, ó ní ìyàtọ̀ ti wà ní àwọn agbègbè àti ìlú káàkiri lẹ́ka ààbò nítorí àwọn ológun àti ẹ̀ṣọ́ aláàbò yòókù ti ṣe àfikún agbára wọn. Àwọn ológun wa pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò tó kù ti ṣe àfikún agbára wọn láti kojú àwọn agbésùnmọ̀mí, ajínigbé, àwọn olè tó ń jí epo àti gbogbo ìtàkùn ìwà ọ̀daràn. Ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ àti ìmọ̀ ẹ̀rọ sí àwọn ọ̀dọ́, Ààrẹ sọ pé òun gbàgbọ́ nínú wọn kì í ṣe ìṣòro fún orílẹ̀-èdè yìí. Ó fi kún pé ìjọba òun nawọ́ sí ìmọ̀ ẹ̀rọ tí yóò tún ró wọn lágbára sí i. Àfojúsùn ọjọ́ iwájú, Ààrẹ rọ gbogbo ọmọ Nàìjíríà láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìṣàkóso rẹ̀ láti ṣẹ́gun àwọn ìṣòro tó wà nílẹ̀. Ó ní kí wọ́n má ṣe jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀sìn àti ẹ̀yà da orílẹ̀-èdè yìí rú, ṣùgbọ́n kí wọ́n máa rántí pé orílẹ̀-èdè tó dáa kò rọrùn láti gbé kalẹ̀ àfi tí kálukú bá sowọ́pọ̀ gbé ẹrù ìlú pẹ̀lú ìjọba. Sowore ṣèlérí ẹgbẹ̀rún lọ́nà ẹdẹgbẹta náírà 500,000 naira owó oṣù òṣìṣẹ́ tó kéré jù, fífòpin sí gbígba àwọn òṣìṣẹ́ fún ìgbà díẹ̀ àti kíkọ́ ilégbèé ìjọba mílíọ̀nù kan fáwọn aráàlú tó bá fi lè jẹ́ dídìbò yàn gẹ́gẹ́ bí ààrẹ. Ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni àti olùdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Action Congress AAC Ọmọyẹlé Sowore ti ṣèlérí pé ètò àtúnṣe ìfọ̀mọ́ lẹ́ka ọ̀rọ̀ ilégbèé àti iṣẹ́ ṣíṣe lórílẹ̀‐èdè Nàìjíríà títí kan ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500,000 naira
owó oṣù òṣìṣẹ́ tó kéré jù àti kíkọ́ àwọn ilégbèé ìjọba mílíọ̀nù kan fún aráàlú káàkiri ilẹ̀ wa Nàìjíríà tí ó bá jẹ́ dídìbò yàn wọlé gẹ́gẹ́ bí ààrẹ lọ́dún 2027. Nínú ọ̀pọ̀ àwọn ohun tó jẹ́ gbígbé sójú òpó ayélujára Twitter lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ 28 oṣù karùn-ún ọdún 2026, Sowore kéde pé ìṣèjọba òun yóò tú ohun tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí fífi àwọn èèyàn ṣiṣẹ́ nílòkulò lọ́nà ìrẹ́jẹ àti àwọn ètò ilégbèé tó ń ṣàǹfààní fún àwọn ọlọ́rọ̀ nìkan, èyí tí ó sọ pé ó ti sọ àwọn aráàlú di tálákà. Ó sọ wípé lábẹ́ ìṣèjọba Sowore, Nàìjíríà yóò padà sí ṣíṣe àgbékalẹ̀ ètò ilégbèé fún ọ̀pọ̀ àwọn aráàlú, ṣùgbọ́n lákòókò yìí kò ní sí ìyàsọ́tọ̀ ilégbèé fún àwọn tí ó ní owó kékeré, èyí tí ó yà àwọn tálákà àti àwọn òṣìṣẹ́ sọ́tọ̀. Ó ní àwọn máa kọ́ oríṣiríṣi àwọn ilégbèé estate fún gbogbo èèyàn tó pè ní mixed income housing estate tí wọ́n ní ààyè tó fẹ̀ jù, àwọn ilé ìwé, ilé ìtajà, ilé sinimá, ilé ìtọ́jú, pápá ìṣeré, ọ̀nà ìrìn àjò ìgbòkègbodò àti àwọn ohun èlò ìrọ̀rùn fún àwùjọ ló máa jẹ́ kíkọ́ sínú wọn. Sowore fẹ̀sùn kan àwọn alẹ́nulọ́rọ̀ àgbààgbà olóṣèlú nílẹ̀ Nàìjíríà fún jíjá àwọn ohun èlò tó wà fún àwọn aráàlú gbà fún ìmọ̀tara wọn àti ìgbáyégbádùn ara wọn nìkan, nígbà tí ẹgbẹgbẹ̀rún àwọn èèyàn sì wà láláìnílé lórí àti ní ipò tálákà. Ó fẹ̀sùn kan àwọn olóṣèlú náà pé níṣe ni wọ́n máa ń lo àwọn owó tí wọ́n bá kó jọ láti fi kọ́ ilé ńláńlá jọ̀rànjọ̀ràn tí wọn kò tún ní gbé inú rẹ̀. Ó ní ìgbà náà máa dópin. Sowore ní àwọn òṣìṣẹ́ kì í ṣe ẹrú, wọn kì í ṣe ohun èlò àlòpatì. Ó sọ èyí nígbà tó ní òun máa fòpin sí lílo àwọn òṣìṣẹ́ nílòkulò lọ́nà ìrẹ́jẹ. Ó ní gbogbo àwọn òṣìṣẹ́ ló ní ẹ̀tọ́ sí ọ̀wọ̀, ààbò iṣẹ́, owó oṣù tó yẹ, ìtọ́jú ìlera, owó ìfẹ̀yìntì àti àwọn ipò iṣẹ́ tó dára. Sowore tún tẹnumọ́ pé àwọn òṣìṣẹ́ ilẹ̀ wa Nàìjíríà lẹ́tọ̀ọ́ sí owó oṣù ńlá tó tọ́ tó ṣe pàtàkì, pàápàá jùlọ àwọn tó wà lẹ́ka tó dàbí pé ó lè díẹ̀. Ó sọ wípé 500,000 ẹgbẹ̀rún lọ́nà ẹdẹgbẹta náírà kò pọ̀ jù fún àwọn òṣìṣẹ́ Nàìjíríà. Ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní sọ wípé àwọn ọlọ́pàá, àwọn ikọ̀ ológun, àwọn olùkọ́, àwọn dókítà onímọ̀ ìṣègùn òyìnbó àti àwọn òṣìṣẹ́ ìjọba míì lẹ́tọ̀ọ́ sí owó oṣù ńlá tó yẹ. Àwọn òṣìṣẹ́ tó sì wà ní ìgbọnnu yìí gbọ́dọ̀ tún máa gba àwọn owó àjẹmọ́nú fún iṣẹ́ ìsìn wọn, fún fífi ẹ̀mí wọn wéwu lẹ́nu iṣẹ́, fífi ara wọn jìn àti ṣíṣe àwọn iṣẹ́ ìsìn míì tó ṣe kókó tí wọ́n ń pèsè. Iléeṣẹ́ ọlọ́pàá nawọ́ gán àwọn ajínigbé 5 fẹ̀sùn jíjí àwọn ọmọ iléèwé gbé l'Ondo. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo lọ́jọ́bọ̀ Thursday ti sọ wípé òun ti fi gbòòrò òfin gbé àwọn afurasí ajínigbé 5 tí wọ́n lọ́wọ́ nínú jíjí àwọn ọmọ iléèwé 2 gbé nílùú Ọ̀rẹ̀, olú ìlú ìjọba ìbílẹ̀ Òdìgbò ní ìpínlẹ̀ náà. Iléeṣẹ́ ọlọ́pàá ní pé àwọn afurasí náà ló jẹ́ fífi síkùn òfin gbé nípasẹ̀ ikọ̀ agbófinró tó ń gbógun ti ìṣẹ̀lẹ̀ ìjínigbé Special Anti-Kidnapping Squad lẹ́yìn iṣẹ́ ààbò tó jẹ́ gígùndé lẹ́yìn tí àwọn olùfarakásá náà jẹ́ jíjígbé, wọ́n tún san owó ìtanràn fún wọn. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Àbáyọ̀mí Jímọ̀ sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́bọ̀ Thursday. Gẹ́gẹ́ bó ṣe wí, àwọn afurasí náà ní Taofik Lukman ẹni ọdún 23, Blessing Saturday ẹni ọdún 27 27 àti Sanusi San Asabe ẹni ọdún 37. Jímọ̀ ṣàlàyé pé àwọn olùfarakásá Jehu ọmọ ọdún 10 10 àti Yohana ọmọ ọdún 5 tí wọ́n jẹ́ ẹ̀jẹ̀ kan náà lọ́kùnrin ni wọ́n ṣe bẹ́ẹ̀ jẹ́ jíjígbé lójú ọ̀nà wọn lọ sí ilé ẹ̀kọ́ ní agbègbè Jerry Sawmill Ọ̀rẹ̀ lọ́jọ́ 12 oṣù karùn-ún ọdún 2026. Ó sọ pé bàbá àwọn ọmọ náà Andrew Yohana ló fi ìṣẹ̀lẹ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá létí ní nǹkan bíi aago 9 AM. Èyí ló fà á tí ikọ̀ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ fìgúnlé iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ nìkan mọ̀nkóbo. Jímọ̀ fi kún pé àwọn ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ rí owó tó tó 251,000 naira gbà padà, owó tí wọ́n fura sí pé ó jẹ́ ara owó ìtanràn tí mọ̀lẹ́bí àwọn olùfarakásá san ṣáájú kí àwọn ọmọdé náà tó rí ìtúsílẹ̀ òmìnira gbà. Ó ní ìgbésẹ̀ ìgbìyànjú sì ń lọ lọ́wọ́ láti nawọ́ gán àwọn ọmọ ẹgbẹ́ ajínigbé yòókù tó na pápá bora àti láti rí àwọn ohun èlò mìíràn tó ní ṣe pẹ̀lú ọ̀daràn gbà padà. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe wí, àwọn afurasí náà ti jẹ́wọ́ ìwà ọ̀daràn tí wọ́n hù, tí wọ́n sì sọ ipa tí oníkálukú kó nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà. Iléeṣẹ́ ọlọ́pàá ní wọn yóò jẹ́ títari lọ ilé ẹjọ́ lẹ́yìn tí ìwádìí ìfimúfínlẹ̀ bá parí. Ẹni tó ń gbóríyìn fún ikọ̀ agbófinró fún ìlàlúyọ náà, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Felix Ohago
gbóṣùbà káre fún iṣẹ́ takuntakun iṣẹ́ ọgbọ́n wọn àti ìmọ̀ ìjìnlẹ̀ wọn tí ikọ̀ tó ń gbógun ti ìṣẹ̀lẹ̀ ìjínigbé lò. Owagu tó ń fẹsẹ̀ ìfarajìn iléeṣẹ́ ọlọ́pàá múlẹ̀ láti gbógun ti ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti àwọn ìṣẹ̀lẹ̀ ipá ọ̀daràn wàhálà rògbòdìyàn míì jákèjádò ìpínlẹ̀ náà. Ó mú dá àwọn aráàlú lójú pé ààbò ẹ̀mí àti dúkìá aráàlú ló jẹ iléeṣẹ́ ọlọ́pàá lógún. Ìkúnlẹ̀ abiyamọ o, èèyàn 4 dágbére fáyé nígbà tí àwọn 10 sì farapa nínú ìjàmbá ọkọ̀ tó wáyé lópòpónà Iléṣà sí Àkúrẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun. Ènìyàn 4 ni ìròyìn ti fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n dágbére fáyé nínú ìjàmbá ọkọ̀ tó ṣẹlẹ̀ ní ìrọ̀lẹ́ Ọjọ́bọ̀ lópòpónà Iléṣà sí Àkúrẹ́ ní Omi Asoro Junction ní Iléṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Alukoro fún iléeṣẹ́ Federal Road Safety Corps FRSC ní ìpínlẹ̀ Ọ̀ṣun Agnes Ògúngbèmí tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú ìjíròrò kan pẹ̀lú àwọn akọ̀ròyìn ní ọjọ́ Ẹtì tún sọ pé àwọn arìnrìn-àjò 10 mìíràn fara gbọgbẹ́ nínú ìjàmbá ọkọ̀ náà. Àlàyé bí ìjàmbá náà ṣe ṣẹlẹ̀ kò tí ì hàn kedere nígbà náà, ṣùgbọ́n àwọn tó wà nítòsí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ sọ pé ọkọ̀ Toyota bus kan tó ń lọ sí ọ̀nà Àkúrẹ́ àti ọkọ̀ ajé ìgboro kan ló kọlu ara wọn. Oníṣòwò kan tó wà lẹ́gbẹ̀ẹ́ ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé tí wọ́n pe orúkọ rẹ̀ ní Tóbi sọ pé ọkọ̀ bọ́ọ̀sì náà ń lọ sí ọ̀nà Àkúrẹ́. Ó tún fi kún pé ìjàmbá náà ṣẹlẹ̀ nígbà tí ọkọ̀ bọ́ọ̀sì kan tó kó àwọn ohun èlò fóònù àti ẹ̀rọ amúnáwá kọlu ọkọ̀ alájẹ ìgboro kan tó ń ṣiṣẹ́ láàrin ìlú Iléṣà ní agbègbè Omi Asoro ní nǹkan bíi aago 9 alẹ́. Ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀ nípa àwọn àlàyé míì nípa ìjàmbá náà, Ògúngbèmí sọ pé àwọn arìnrìn-àjò 3 kú ní ojú ẹsẹ̀ tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ nígbà tí arìnrìn-àjò míì tún dágbére fáyé ní ọjọ́ Ẹtì. Ògúngbèmí sọ pé èèyàn 4 ló kú nígbà tí èèyàn 10 mìíràn sì fara gbọgbẹ́. Èèyàn 3 lára àwọn tó kú níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní ọkùnrin àgbàlagbà 2 àti ọmọbìnrin kékeré kan. Arìnrìn-àjò míì sì kú ní òwúrọ̀ ọjọ́ Ẹtì. A sì ti gbé òkú àwọn tó kú lọ sí ilé ìwòsàn Wesley Guild Hospital ní Iléṣà. Ó ní 7 nínú àwọn tó farapa náà ní àgbàlagbà àti ọmọ kékeré 3. Ọkọ̀ Toyota Hiace kan àti Suzuki ajé ìgboro ló ní ìjàmbá náà. Awakọ̀ alájẹ ìgboro náà kò sì ní ìwé àṣẹ awakọ̀. Ní Ọjọ́bọ̀ kan náà, ènìyàn 5 jóná débi pé wọ́n fi gbẹ́mìí mì nígbà tí èèyàn 10 mìíràn sì farapa yánnayànna nínú ìjàmbá ọkọ̀ kan tó wáyé lópòpónà Abẹ́òkúta sí Èkó ní ìpínlẹ̀ Ògùn. Ìjàmbá náà ṣẹlẹ̀ ní agbègbè Ìyànà Ẹ̀gbádò ní nǹkan bíi aago 11 kọjá ìṣẹ́jú 12 òwúrọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé rẹ̀ o lórí ìdí abájọ tí Iran tún fi ṣèkọlù sí ibùdó àwọn ọmọ ológun l'Amẹ́ríkà. Iléeṣẹ́ ọmọ ogun Iran IRGC ti ṣàlàyé ìdí tí wọ́n fi ṣèkọlù sí ibùdó ológun òfurufú Amẹ́ríkà tó wà lẹ́kùn àárín gbùngbùn ìlà oòrùn Middle East. Àjọ IRGC ní òun ṣèkọlù sí ibùdó náà lẹ́yìn tí Amẹ́ríkà yin àdó olóró sí ẹkùn gúúsù Iran. Àjọ náà kò dárúkọ ibi tí ibùdó ọ̀hún wà, ṣùgbọ́n ibùdó ológun òfurufú Amẹ́ríkà tó wà ní Kuwait sọ pé àwọn ti dènà àdó olóró táwọn ọ̀tá yìn síbẹ̀. Iléeṣẹ́ ọmọ ogun Amẹ́ríkà náà sọ pé àwọn ọmọ ogun Kuwait dènà àdó olóró tí Iran yìn sí Kuwait, àmọ́ iléeṣẹ́ ọmọ ogun Amẹ́ríkà kò sọ bóyá ibùdó ológun òfurufú wọn ni wọ́n yin àdó olóró ọ̀hún sí. Iran yin àdó olóró náà lẹ́yìn tí Amẹ́ríkà já nǹkan ìjagun Iran tó wà ní Strait of Hormuz lulẹ̀. Ìjà tó tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí lè ṣàkóbá fún ìjíròrò ojógun omi tó ń lọ lọ́wọ́ láàrin Amẹ́ríkà àti Iran. Ìgbà kejì rèé tí Amẹ́ríkà yóò yin àdó olóró sí Iran láàrin ọjọ́ 3. Wọ́n ní àwọn fi ń dáàbò bo ara wọn ni. Àwọn aláṣẹ iléeṣẹ́ ọmọ ogun Amẹ́ríkà sọ pé ìkọlù tí Iran ṣe sí Kuwait tako ìjíròrò ojógun omi tó ń lọ lọ́wọ́. Amẹ́ríkà fòfin de àjọ Iran tó ń gbowó lọ́wọ́ àwọn ọkọ̀ ojú omi agbépo tó ń gba ojú ọ̀nà Strait of Hormuz kọjá. Ẹ̀wẹ̀, agbẹnusọ fún iléeṣẹ́ ìjọba Iran tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Ismail Bagay náà ti bẹnu àtẹ́lu ìkọlù Amẹ́ríkà sí Iran. Bagay sọ pé ìgbésẹ̀ yìí fi hàn pé Amẹ́ríkà náà ti tako ìjíròrò ojógun omi tó ń lọ lọ́wọ́. Ó ní ìwà ọ̀daràn gbáà ní Amẹ́ríkà hù
pẹ̀lú bí ó ṣe ṣe ìkọlù sí Iran. Ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí ni Amẹ́ríkà sọ pé àwọn fi ìkọlù táwọn ṣe sí ẹkùn gúúsù Iran dáàbò bo ara wọn ni. Ibùdó àdó olóró Iran àtàwọn ọkọ̀ ojú omi ìjagun tó fẹ́ kó àdó olóró sí Strait of Hormuz lórí omi táwọn ọkọ̀ ojú omi agbépo fẹ́ gbà kọjá ní Amẹ́ríkà láwọn ṣe ìkọlù sí. Wọ́n ní ọ̀pọ̀ ọkọ̀ ojú omi agbépo ní kò lè kọjá níbẹ̀ torí ogun tó ń lọ láàrin Amẹ́ríkà àti Iran. Amẹ́ríkà tún fòfin de àjọ Iran tó ń gbowó lọ́wọ́ àwọn ọkọ̀ ojú omi agbépo tó ń gba ojú ọ̀nà Strait of Hormuz kọjá ní Iran. Amẹ́ríkà sọ pé òun tún lè fòfin de ẹnikẹ́ni tó bá san irú owó bẹ́ẹ̀ fún Iran. Ìdá kan nínú ìdá 5 epo rọ̀bì àti afẹ́fẹ́ gáàsì lágbàáyé ni wọ́n máa ń gbé gba ọ̀nà Strait of Hormuz ní Iran. Akọ̀wé ètò ìṣúná l'Amẹ́ríkà Scott Bessent sọ pé Iran fipá gbowó lọ́wọ́ àwọn oníṣòwò lágbàáyé, èyí tó túmọ̀ sí pé gbogbo ọ̀nà ni wọ́n fi ń wá owó. Àjọ IRGC sọ lọ́jọ́ Ìṣẹ́gun wípé òun ti yin àdó olóró sí bàálù ìjagun Amẹ́ríkà tó wọ ojú òfurufú Iran. Mínísítà fọ́rọ̀ ààbò ilẹwa gbé ìjọba Ààrẹ Tinubu lórí òṣùwọn ìdá 70 nínú 70% lágbọndan ọ̀rọ̀ ètò ààbò. Mínísítà fọ́rọ̀ ààbò ilẹwa Nàìjíríà Christopher Musa ti gbé ìṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí òṣùwọn ìdá 75 sí 70 lórí ọ̀rọ̀ ètò ààbò ní mímójútó. Ó sọ wípé ìgbésùnmọ̀mí ti dínkù sí ìṣẹ̀lẹ̀ ìjínigbé pamọ́ nìkan. Kódà bí ìṣẹ̀lẹ̀ ìjínigbé ní àwọn iléèwé tó ń peléke sí jákèjádò ọ̀pọ̀ àwọn ìpínlẹ̀ ṣe tún tẹ̀síwájú láti jẹ́ ìṣòro ìpèníjà ńlá fún orílẹ̀-èdè. Musa ló sọ̀rọ̀ náà lórí ìkànnì Arise News lọ́jọ́ Ẹtì Friday láti sàmì ọdún 3 ìṣèjọba rẹ̀. Ó ní tí a bá fẹ́ máa gbé ìṣèjọba lórí òṣùwọ̀n nípa ètò ààbò, ó sọ wípé ní ti ètò ààbò ilẹ̀ wa òun máa fún Nàìjíríà ní ìdá 75 sí 70 nínú 100. Ó fi kún pé kò sí orílẹ̀-èdè kankan tó bọ́ nínú ìṣẹ̀lẹ̀ ọ̀daràn. Mínísítà náà ṣàfiwé ìjínigbé náà lápapọ̀ gẹ́gẹ́ bí ìṣòro àwùjọ dípò ìkùnà ètò ààbò. Ó tọ́ka sí ìpìlẹ̀ àti ìdarí mọ̀lẹ́bí tó ń dàrú gẹ́gẹ́ bí ohun tó ń ṣokùnfà ìṣòro. Ó sọ wípé a ní àwọn bàbá tó ń jí àwọn ọmọ wọn gbé pamọ́, àwọn ọmọ tó ń jí ara wọn gbé pamọ́, àwọn arákùnrin tó ń jí àwọn arábìnrin wọn gbé pamọ́ nínú ìdílé kan ṣoṣo. Èyí ń tọ́ka sí pé nǹkan kan ń dààmú ìdílé náà. Ó ní pé ó ṣe pàtàkì fún wa láti mójútó àgbọ̀ndàn náà. Ọ̀rọ̀ rẹ̀ ló wáyé lẹ́yìn bí ìṣẹ̀lẹ̀ ìjínigbé láwọn iléèwé ṣe ń peléke sí káàkiri orílẹ̀-èdè. Ní ìpínlẹ̀ Borno, àwọn akẹ́kọ̀ọ́ 42 42 àti àwọn olùkọ́ ló jẹ́ jíjígbé lẹ́yìn tí àwọn adìyàmọ́ra agbébọn ṣèkọlù sáwọn iléèwé níjọba ìbílẹ̀ Askira Uba àti Chibok lọ́jọ́ 13 àti 14 oṣù karùn-ún. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn bíi 40 akẹ́kọ̀ọ́ míì tún jẹ́ jíjígbé lọ́jọ́ 15 oṣù karùn-ún lásìkò ìkọlù sí iléèwé Baptist Nursery Primary School, Yawota Community Grammar School àti LA Primary School Ẹ̀sìn-Ẹ̀lẹ̀ níjọba ìbílẹ̀ Oríire ní Ògbómọ̀ṣọ́. Ìjàmbá iná ṣẹ́yọ ní ilé ẹ̀kọ́ kan ní Kenya. Èèyàn 16 gbẹ́mìí mì nígbà tí èèyàn 79 79 míì farapa. Kò dín ní akẹ́kọ̀ọ́ 16 tí wọ́n ti ṣe aláìsí báyìí látàrí iná kan tó ṣẹyọ ní ilé ẹ̀kọ́ Utumis Girls tí àwọn ọmọbìnrin ń gbé boarding school ní Gilgil ní orílẹ̀-èdè Kenya. Yàtọ̀ sí àwọn tó di olóògbé, akẹ́kọ̀ọ́ 79 79 ni wọ́n tún farapa tí wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn. Akọ̀wé ìgbìmọ̀ tó ń rí sí ètò ẹ̀kọ́ ní Kenya, Julius Ogamba, fìdí ìṣẹ̀lẹ̀ àti òǹkà náà múlẹ̀ fún BBC. Ilé ẹ̀kọ́ àwọn obìnrin Utumis Girls Academy Gilgil lágbègbè Nakuru kò ju máìlì 17 lọ sí olú ìlú Kenya tí í ṣe Nairobi. Kí ló fa iná ajónirun yìí? Ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí lọ́kùnrin àti lóbìnrin dúró sí ẹnu ọ̀nà àbáwọlé sílé ẹ̀kọ́ tí ìjàmbá iná ti wáyé. Orísun àwòrán Robert Maina, àkọlé àwòrán àwọn òbí àti alágbàtọ́ nílé ẹ̀kọ́ náà. Gẹ́gẹ́ bí akọ̀wé ìgbìmọ̀ tó ń rí sí ètò ẹ̀kọ́ ní Kenya, Julius Ogamba ṣe ṣàlàyé ohun tó fa iná náà. Ó sọ pé ní nǹkan bíi aago kan òru kù ìṣẹ́jú 15 ni iná ọ̀hún ṣẹyọ ní àjà kejì nínú àwọn ilé táwọn akẹ́kọ̀ọ́ ń sùn, gbogbo ibẹ̀ ló sì jorùn. Ikọ̀ aláàbò gbìyànjú láti débẹ̀ ní nǹkan bíi aago 3 òru, àmọ́ nǹkan ti bàjẹ́ nígbà tí wọn yóò fi débẹ̀. Ogamba fi kún pé ilé ẹ̀kọ́ náà yóò gba àwọn òbí àti alágbàtọ́ láàyè láti máa mú àwọn ọmọ wọn lọ sílé báyìí báwọn aláṣẹ ṣe ń ṣèwádìí ohun tó fa iná náà. Àpapọ̀
àpapọ̀ akẹ́kọ̀ọ́ tí wọ́n ní nílé ẹ̀kọ́ náà jẹ́ 815 bí Ogamba ṣe ṣàlàyé. Ó ní àwọn 808 ló wà nílé ẹ̀kọ́ lásìkò tí ìṣẹ̀lẹ̀ aburú náà wáyé nígbà tí àwọn 7 wà nílé àwọn òbí wọn. Àwọn 16 ló di olóògbé, a máa gbé orúkọ wọn jáde. Àwọn olùwádìí yóò tọpinpin ìṣẹ̀lẹ̀ yìí, Ogamba ló sọ bẹ́ẹ̀. Ó fi kún pé akẹ́kọ̀ọ́ 71 ni wọ́n ti dá sílẹ̀ nílé ìwòsàn lẹ́yìn tí wọ́n gba ìtọ́jú tán. 7 ni àwọn tó sì wà ní dùbúlẹ̀ lọsibítù tí wọ́n ń gba ìtọ́jú bí akọ̀wé tó ń rí sí ètò ẹ̀kọ́ náà sì sọ. Gẹ́gẹ́ bí àwọn aláṣẹ ṣe wí, ìwádìí ohun tó fa iná náà ti bẹ̀rẹ̀, bẹ́ẹ̀ ni ìgbésẹ̀ ń lọ láti mọ àwọn tó kàn àti bí wọn yóò ṣe ran àwọn ẹbí wọn lọ́wọ́. Wọ́n sì ń wá àwọn akẹ́kọ̀ọ́ kan tó fi ìbẹ̀rù sájáde lásìkò iná náà. Ajúwe ilé ẹ̀kọ́ náà, ọ̀gá ọlọ́pàá Kenya Masud Nwiyi, nínú ọ̀rọ̀ tirẹ̀ ṣàlàyé pé àwọn akẹ́kọ̀ọ́ kan sá wọ àwọn agbègbè tó wà nítòsí lásìkò tí iná ọ̀hún ṣẹ́yọ. Ó ní àwọn aláṣẹ sì ń wá wọn. Bí a ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn òṣìṣẹ́ wa ń fọ́ gbogbo agbègbè tó wà nítòsí ká ni nítorí àwọn akẹ́kọ̀ọ́ kan fi ìbẹ̀rù sájáde lóru náà. Nwiyi sọ pé wọ́n ti ta okùn di ilé ẹ̀kọ́ yìí pa, àwọn òbí nìkan ní ààyè wà fún láti wọlé sínú ọgbà. Ọ̀kan lára àwọn èèyàn tí ọmọ wọn farapa, Wambuli Nderutu, ṣàlàyé pé ìbátan òun fi ẹsẹ̀ kàn nígbà tó bẹ́ sílẹ̀ láti orí òkè ilé náà kí iná má bàa jó. Ó ní ṣùgbọ́n kò kú. Iná ṣíṣẹ́ yọ nílé ẹ̀kọ́ táwọn akẹ́kọ̀ọ́ ń gbé wọ́pọ̀ ní Kenya. Èyí kọ́ ni ìgbà àkọ́kọ́ tí iná yóò ṣẹ́yọ ní ilé ẹ̀kọ́ táwọn akẹ́kọ̀ọ́ ń gbé ní Kenya. Àkọsílẹ̀ fi hàn pé àwọn irú rẹ̀ tó ṣẹlẹ̀ lọ́dún díẹ̀ sẹ́yìn mú ẹ̀mí lọ pẹ̀lú. Púpọ̀ ìṣẹ̀lẹ̀ náà wáyé látàrí ìbínú sọ iná sílé nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ bá ń béèrè fún ohun tí wọ́n rò pé ó jẹ́ ẹ̀tọ́ wọn nípa ibi tí wọ́n ń gbé àti ọwọ́ tí àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ náà fi mú wọn. Àpọ̀jù ẹ̀rọ nínú àwọn yàrá mìíràn tí àwọn akẹ́kọ̀ọ́ ń sùn tí wọn kò sì tẹ̀lé òfin tó de ààbò máa ń fa iná nígbà míì nílé ẹ̀kọ́. Àwọn ojú òpó pàjáwìrì tí èèyàn lè sáré gbà kọjá lásìkò ewu pẹ̀lú àwọn fèrèsé létí wà ní títìpa. Èyí ló máa ń fa ikú ọ̀pọ̀ ọmọ nígbà míì ní orílẹ̀-èdè náà. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ sì fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Elédùà yóò sì dára fún yín.